lẹ́gbọ̀dọ̀ tí rúmi nì. Ògún má bàjá eré ní ọba ń ṣe. Àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n ní bógun bá gbà lẹ́gbọ̀dọ̀ àwọn òkòkò lọ láìmọ̀. Bọ́ọ̀sà tó bá gbà lẹ́gbọ̀dọ̀ ó lè gbogbo lọ́wọ́ ẹni. Ọ̀rọ̀ lóko lódò àbàwọ̀n yẹ̀yẹ̀. Ta ló gbé òtó lórí ìsàkówé o? Ògún tó lórí ìjà ọdẹ. Ògún tó lórí ìsà ọdẹ. Ògún tó lórí ìjà ọdẹ. Ògún tó lórí ìsà ọdẹ. Ògún tó lórí ìjà ọdẹ. Máa ń ṣe ká ọmọ bá. Ògún bá ń ṣe kọ́ ọmọ bá ń jà o. Bá mi ṣe ká ọmọ bá mi jà o. Ògún bá ń ṣe kọ́ ọmọ bá ń jà o. Ògún bá mi ṣe ká ọmọ bá ń jà o. Ògún bá ń ṣe kọ́ ọmọ bá ń jà o. Ògún bá mi ṣe ká ọmọ bá ń jà o. Ògún bá ń ṣe kọ́ ọmọ bá ń jà o. Ọ̀ṣọ́ọ̀ṣì òun làbúrò Ògún lákàyè. Ọmọ àyá rẹ̀ ni ọ̀ṣọ́ọ̀ṣì yìí ṣe. Ẹ̀bọ̀ra ńlá abojú pọ́npọ́n. Àgbàdàn dídí ènìyàn bí kò mọ̀ lọ́rùn. Ọ̀ṣọ́ọ̀ṣì yóò elégbèjì àdó. Má bàjẹ́ eré ní ọba ń ṣe. Ta ló jẹ́ gbóná wolúmọ̀kò lójú? Ọ̀ṣọ́ọ̀ṣì òun gangan ni àbúrò Ògún lákàyè ọ̀sìn ìmọ̀lẹ̀ ẹ̀bọ̀ra lójú ọ̀nà òrò kóló lójú mọ́lẹ̀. Ògún bá mi ṣe kọ́ ọmọ bá ń jà o. Ògún bá mi ṣe kọ́ ọmọ bá ń jà o. Lọ́kẹ́ ayé ọ̀sìn mọ́lẹ̀. Kúnlé kángun ọ̀nà ọ̀run. Yóògùn torókè bọ̀. Aṣọ náà ló mú bora ẹ̀wù ẹ̀jẹ̀ ló wọ̀ sọ́rùn. Kọ̀rọ̀bìtì kọ̀rọ̀bìtì òun kọ̀rọ̀bìtì. Wọ́n ní ìrèkì ìṣẹ̀lẹ̀ Ògún yà kí wọ́n lágbẹ̀dẹ wá mẹ́mú ni. Àṣà Yorùbá TV àwa náà ni o à ń kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀lé wa níbi ọdún Ifá àti òrìṣà àgbáyé tí a wà nílùú Adó Èkìtì. A ti wà ní Ìrè Èkìtì báyìí nínú ààfin Àdìmúlà Onírè ti Èkìtì. Ibẹ̀ la wà báyìí níbi tí a ti fẹ́ bọ Ògún Onírè. Ibi tí a wà yìí gangan ibẹ̀ ni Ògún ibẹ̀ ló wọlẹ̀ sí. Gbogbo bí yóò ṣe lọ gbogbo ẹ̀ láfihàn yín. Bá a ṣe dé iwájú ààfin báyìí àti bá gbogbo àwọn ọmọ ìlú ń bẹ̀ tí wọ́n ti ń ṣeré ọdún ń bẹ̀ tí wọ́n ṣe lóríṣiríṣi. Ẹ̀yin náà bá ti ń wò ẹ́ gbọ́ tí bọ́n ń ró tẹ́ fi mọ̀ yìí pé ọdún Ògún òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ìrè. Eléyìí la kọ́kọ́ fi wá ṣe ẹkú ilé sí Àdìmúlà Onírè ti ìlú Ìrè. Ọ̀dọ̀ wọn la wà báyìí tí àwa kí baba kó tó di pé a ó kọjá sí ibi tí a ti lọ bọ Ògún. Ìwọ tó wà nílé náà mo ti sọ fún ọ máa tẹ̀lé wa. Bàbá ti débi tí a ti ń bọ̀ Ògún ìwọ náà máa fi ọkàn máa fi ṣe àdúrà máa fi ṣe ìwúre. Gbogbo ìwúre tá a bá ti ń ṣe ní ìlú Ìrè níbí yóò máa bá yín níbikíbi tí ẹ bá wà. Bó bá ti wá ń wò náà má ya àwọn bá a ṣe ń tẹnumọ́ náà ìwọ náà máa bá wa fi ránṣẹ́ sí àwọn èèyàn jẹ́ kí àwọn èèyàn míì náà kí wọ́n jẹ àǹfààní ẹ̀. Ṣé ẹ ti rí pé kò sí irọ́ níbi ìṣẹ̀ṣe? Gbogbo àwọn tó bá ń sọ fún yín pé irọ́ àbí tí wọ́n ń sọ ìtànkítàn fún yín lónìí yìí náà lẹ́mọ̀ yìí pé Ìrè gangan ní ilé Ògún. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣé àdúpẹ́.
bàbá jọ kábíyèsí gbogbo ìgbé abẹ́gbà ìrìnàjò afẹ́ kí àwọn ọmọ yín tó wà ní bíbá kán pè yín lórúkọ tẹ̀ ń jẹ́ ká tó bẹ̀rẹ̀ rárá. Ó ṣàgùn òfìfú ẹ̀rẹ̀, ó ṣàgùn òfìfú ẹ̀rẹ̀, ó ṣàgùn ẹ̀rẹ̀ pé ìyáyé. Ògún onírè ọkọ mi jọmọdé tí ń gbélé olúwẹ̀rẹ̀ kọ́kọ́ lódò àti ẹrù bọ̀tẹ̀. Ẹ máa gbẹ́rọ̀ lọ́ọ̀ni, ẹ máa gbẹ́rọ̀ ọdẹ. Ìbà alájá òun ògbóró ìbà tẹ́lẹ̀ sí òun ọ̀nà. Kábíyèsí ò moríbà lónìí moríbà bàbá mi. Ògún òní jẹ́ ẹ̀ríyàn òun apálábá ìdí tí jọ ẹ̀rín pátákó lójú àmẹ́mù ẹ̀jẹ̀. Ó ń gbọ́nà ojú mi lọ́wọ́ ńlá kò Ògún onírè. Àwọn oníṣẹ́ ní wèrè ọ̀sàlẹ̀ ògbọ́sí ìbúrẹ̀ sọ́wọ́ ìwọ̀n. Níjọ́ bá burú Ògún àdánwò wa èèyàn tí ó yìnbọn pa gbogbo owó ní báwa tẹ̀sẹ̀ pọ̀. Ògún òní jẹ́ ìjà bàbá òun. Ìjọ àkúnlá dèrè èèyàn sún ọ láàyò. Ẹgbẹ̀rin ọdẹ àbẹ́ ẹgbẹ̀rin ọdẹ. Ògún màmá jẹ́ àríṣoṣo ẹni wá ṣoṣo ní orí ṣoṣo. Ògún màmá jẹ́ àríṣoṣo. Mo kí yín lọ́nà ẹ̀bẹ̀ mo dáalé ẹni gbọ́n. Mo mojú ẹni gbọ́n ẹni ọgọ́ ní ọmọ wọn rẹ̀. Òṣà àkọ́jẹ́ ni ọgbọ́n kí ẹni tó gbọ́n bá lè nísìmí. Ọlọ́lọ́lọ́gì inú gbọ́ ẹ̀ ń béèrè ìtàkùn. Máńdà láyẹ̀rú ẹ̀ ń béèrè ọmọ. Ó tún yẹgi ẹ̀ ń bẹ bí èèyàn. Kábíyèsí Ògún o. Irú èyí yẹ ni àbí òyẹ ni? Ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ Haúsá, ọdọọdún làárọ̀ ọmọ òbí nínú àtẹ. Ògún tó gbajá Ògún gbẹ̀wà. Ẹ̀rìn jẹ́ ni wọ́n máa ń fún Malárì ọkọ omi jẹ tó bá fẹ́ jẹbọ. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àjọlọ́dẹ má jẹ́ lọ ibi ọba wà lọ dáadáa. Ọlọ́dẹ ní bọ̀gún lé, àsìpa ní bọ̀gún òde. Àsìpalẹ̀ ẹ̀dí wẹ́rẹ́kẹ́ méjì ó tú. Bọ́nísẹ̀ lẹ́sẹ̀ ìdìgẹ̀ abẹ́ ìsinmi ẹ̀sẹ̀ eré. Kò bàjẹ́ lọ́wọ́ ará Sálú. Kábíyèsí Ògún. Ìjọ bàjẹ́ lọ́wọ́ ará Tẹ́rìṣe. Ẹ máa gbé ọ̀rẹ́ mẹ́tẹ́ obìnrin màjèsí. Ẹ má jọ́bìnrin ó mọ̀ ohun àwa kọ́bìbọ̀ ń lé wa. Wọn ò pé wọ́n jẹ àfiwé àsọ̀kò sí kòkó bá kókó. Kí ni ọ̀hún jọra wọn àbí òjọra wọn? Ó jọra wọn. Ọdẹ kìí adẹ tí ń pọkọrọ tí ń payá tí ń pẹ̀kùlù. Tí borí àyùkò kéèlọ kọ́bọ̀ lásán tí ò bá pa títà yóò pa wọn àfi ń jẹun. Ẹgbẹ̀rin ọdẹ ẹ̀bí ẹgbẹ̀rin ọdẹ. Àwọn ẹwà ríra wa ó dàbí ológì ní rọ́mẹ̀kùn o. Àwọn ẹwà ríra wa. Dàbí ológì ní rọ́mẹ̀kùn o. Àwọn ẹwà ríra wa. Ẹyẹ ṣèlú inú dèrè ní gbọ̀ngàn ọmọ àwísẹ̀. Ìrèké ṣe ní ògùn ẹ̀mùlògún wà mú. Ló bá wù mí máa yọ̀ kí wọ́n dẹ̀ aláràká tó gbọ̀mọ̀ ẹ̀mù àbí òmẹ̀mù. Àwọn oníṣẹ́ ni wèrè ọ̀sàdé ògbọ́sí ìbúrẹ̀ sọ́wọ́ ìwọ̀n. Níjọ́ bá burú Ògún àdánwò wa. Òṣà gbọ́dọ̀ lògún. Òṣà tó bá gbọ́dọ̀ lè gbọ́kọ̀ ogi lọ́wọ́. Kábíyèsí Ògún. Wọ́n ní tó fún bá láwọn nílé àwọn lè roko. Òṣà tó gbọ́dọ̀ ó lè gbọ́kọ̀ ogi lọ́wọ́ ẹni rẹ̀ ní mọ̀gán ọmọ àwísẹ̀. Ìrèké ṣẹlẹ̀ Ògún ẹ̀mọ̀ lògún wà mú. Àyùn yẹ kí orí ọ̀hún lọkùnrin. Ọmọ gbá arákùnrin ọmọ ojúkun tí wọ́n lù bọ̀. Kábíyèsí Ògún. Ìrèké ṣẹlẹ̀ Ògún ẹ̀mọ̀ lògún wà mú. Ẹgbẹ̀rin ọdẹ àbẹ́ ẹgbẹ̀rin ọdẹ. Ẹgbẹ̀rin ọdẹ. Lẹ́ńjọ́ sẹ́jọ́ olúwa mi lẹ́ńjọ́ lóòró kankan. Ìbẹ̀rẹ̀ láńjọ́. Lẹ́ńjọ́ lóòró kankan. Ìbẹ̀rẹ̀ láńjọ́. Ní ẹ̀bárẹ́ ni bárò bàbá ẹjọ́ ń bẹ. Ògún lọ́lọ́kọ́ Ògún lálàdá. Ogójì ọmọ lògún bí tàbá ní sọ̀rọ̀ àlùfáàsọ́ ọmọ Ògún pọ̀. Abẹ́rẹ́ ọmọ Ògún ni. Agogo báyìí ọmọ Ògún náà ni. Ọ̀bẹ tá a fi ń bẹ sọ ọmọ Ògún ni. Àáké ọmọ Ògún ni. Àdá ọmọ Ògún ni. Ọmọ lògún bí tàbá ní sọ̀rọ̀ àlùfáàsọ́ ọmọ Ògún pọ̀. Níjọ́ tí Ògún tọkọ ọ̀nà bọ̀. Àsọ̀nọ́dọ̀ ẹ̀bùrẹ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ló dàbọ̀ra. Ẹ̀mú tààrà bá pàdé wìnìwìnì àdàbọ̀lẹ̀. Ògún ní ṣe bí ọkọ mi kan dá níjọba wèrè sàlẹ̀ pẹ́sìtì rẹ̀ sọ́wọ́ ìwọ̀n. Àìmọ̀ wọ́n lè pẹ́ Ṣakí ní ilé Ògún ọ̀rọ̀ kí má dá wọn lóhùn ọjà rẹ̀. Ṣakí kì í ṣe ilé Ògún ọ̀rọ̀ kẹ̀kan ló wà lẹ́fẹ̀. Bọ́dẹ̀ ní ṣe ilé Ògún ọ̀rọ̀ kẹ̀kan mẹ́rìndínlógún ní ṣe lẹ́sùn lẹ́yìn ẹni tí bá ń roko. Nínú ilé Ògún náà ni ẹ máa gbọ́jà láàmì ẹ máa sáré ọdẹ. Bọ́dẹ̀ ní ṣe ilé Ògún ọ̀rọ̀ kẹ̀ ìyàwó mẹ́ta lògún ní. Ògún wá lọ sóko ọ̀nà lọ́jọ́ kan. Ó jẹ́ lẹ́kọ̀ọ́ sí pé ẹkú lẹ́kọ̀ọ́ sí. Kábíyèsí Ògún. Ògún ọmọ mi àbí ọkọ mi. Ògún gbójú wọ́gẹ̀ owó kẹ̀kí sí. Wọ́n bí ó gbéra gbá. Ọkọ̀rí sí pápá ọlẹ́bí ọ̀lẹ́ tí máa ń jàre ẹni ó bá lọ. Wọ́n ní Ògún pẹ̀lẹ́ ó ti jẹ́ káfíńrí ọba yìí olórí ọkọ mi. Ògún sọ pé òsì nǹkan òun nìkan ní ìjọ rìn.
wọ́n ní sẹ́ báwọn rí ìyàwó òun wọ́n láwọn òkú mẹ́ni tí ṣàyòkún lọ́rùn ó ní ọmọdédégbé obìnrin òun ni fẹ́ẹ́sì kí obìnrin òun ni ó sàkẹ́kẹ́ ẹ̀dẹ́ sí ọwọ́ sún fàbẹ̀jà sí ọwọ́ sí eléyìí tún fi wúríwúrí sáàrin sẹ́ wọ́n láwọn òtún mẹ́ni tí ṣàyòkún òun bá pàdé yìí ọkọ̀ rí sí sẹ́yìn rọ̀ mẹ́mẹ́dú mẹ́kọ lẹ́yẹ kìkẹ́ gan wọ́n ń pè òkú pẹ̀lẹ́ ó ti jẹ́ tábìrì ọba yìí onírè ọkọ mi ògùn sọ pé òsì nǹkan òun nìkan ní ìjọ mi wọ́n ní sẹ́ báwọn rí ìyàwó òun wọ́n láwọn òkú mẹ́ni tí ṣàyòkún lọ́rùn ó ní ọmọdédégbé obìnrin òun ni fẹ́ẹ́sì kẹ́ obìnrin òun ni ó sọ kíkẹ́ ẹ̀dẹ́ sí ọwọ́ tún ọba bàjẹ́ sí ọwọ́ sí rẹ̀ eléyìí tún fi wúríwúrí sáàrin sẹ́ wọ́n láwọn òkú mẹ́ni tí ṣàyòkún lọ́rùn ògùn padà sí ọ̀kákà wọ́n ní ògùn pẹ̀lú ògùn sọ pé òsì òun nìkan ní ìjọ rìn wọ́n ní sẹ́yìn báwọn rí ìyàwó òun láwọn òkú mẹ́ni tí ṣàyòkún lọ́rùn ó ní ọmọdédégbé obìnrin òun ni fẹ́ẹ́sì kẹ́ obìnrin òun ni ó sọ pé ẹ̀dẹ́ sí ọwọ́ ọ̀tún pàpà bàjẹ́ sí ọwọ́ sí rẹ̀ eléyìí tún fi wúrí sáàrin iṣẹ́ fún láwọn òkú mẹ́ni tí ṣàyòkún lọ́rùn ògùn bá délé ayé rọ̀ bí òkú dàgbére sí tí mo bá wọn yàn án léèrè wọ́n ṣe yan lọ́kọ̀ọ́kọ́ ó rí ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kejì ó rẹ́ lẹ́ẹ̀kejì mo bá bìbí nínú alẹ́ lọ́jọ́ mi ògùn àdédégbàjá tẹ mo pàjá sọkún ní nǹkan rẹ ni ògùn bá bìbí nínú máa mọ onírè lọ́jọ́ náà ní sàkíní ilé ògùn ọ̀rọ̀kẹ́ àgbẹ̀dẹ wọn ọ̀rọ̀ bàbà ẹgbẹ̀rin ọdẹ àbẹ́ ẹgbẹ̀rin ọdẹ àgbẹ̀rin ọdẹ gèlè gángan lọ́mọgẹ̀sẹ̀ bó bá bọ́ra álẹ̀ tán kò sápàrò gèlè gángan lọ́mọgẹ̀sẹ̀ bó bá bọ́ra álẹ̀ tán kò sápàrò gèlè gángan lọ́mọgẹ̀sẹ̀. Adé ó pa lórí ìṣẹ̀lẹ̀ Kádé ó pẹ́ lórí o, nígbàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́ṣẹ̀ ọba olùyẹ̀ púpẹ́, kírùkẹ̀rẹ̀ ó tó kíní. Ní ọdún méjì sẹ́yìn tá a wá sí nígbà kábíyèsí sọ fún agbá náà wípé gbogbo àwa tá a wá sí nígbà náà látún máa padà wá lébi gbogbo ara tó padà débi o. Níṣe la tún gba èdè pẹ̀lú ògo Ọlọ́run ọlá kábíyèsí a máa kù sí ni. Ọlá yóò lè jáde rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń ṣe tẹ́ẹ̀ kó wa jẹ bẹ́ẹ̀ náà nínú gbogbo wa ń dùn pẹ̀lú ògo lọ́dọọdọ láburú tẹ́ẹ̀fì ní mọ̀ ṣe mọ́ ọlọ́run kọ́ díẹ̀ sí láburú tẹ́ẹ̀fì ní mọ̀ ṣe mọ́ ọlọ́run kọ́ díẹ̀ sí láburú tẹ́ẹ̀fì ní mọ̀ ṣe mọ́ ọlọ́run kọ́ díẹ̀ sí ètò yín bíbà arójú ìròyìn ara yìí ádásùn ìrí a rí pé àtipẹ́ díẹ̀ tó rí pé àdé láti èrìdì láti ń bọ̀ tó lọ wà nínú adó ló jẹ́ kàpẹ́ ìlú àwọn náà ló fẹ́ sọ púpọ̀ ṣùgbọ́n àfẹ́ kí kábíyèsí ó fún wa ní gbólóhùn kan àti méjì tó ti fà mí lọ sí àtòrí ẹ̀ bá dúró nìyẹn kí kábíyèsí wá fà wálé àwọn àbúrò wọn lọ́wọ́ ká lọ ṣe eré bá ti ṣe máa ń ṣe lọ́dọọdún kábíyèsí. I've been waiting here since 10 o'clock. Since 10 o'clock. So lágbára Ọlọ́run. Ọdún tó ń bọ̀, ó máa ju eléyìí lọ. Ọlọ́run á fún mi ní agbára. Ọlọ́run á fún mi lówó. Màá lè sọ pé ilé mi yóò ẹ̀ tí lọ. Pé iná ti wà. Ọbẹ̀ ti wà, ẹran ti wà, ìyẹn lọ́dún tó bọ̀ lágbára Ọlọ́run á ṣe fún mi.
bẹ́ẹ̀ ṣe ń fi ẹgbẹ́ ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀gbà ló ti gbà. nǹkan kékeré tí mo ní ẹ̀jọ̀ bá mi wá ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀. ẹ pé ká. Má fi kí ní blọọkì kàmú. Ẹ ń blọọkì wọn bẹ́ẹ̀. Yeah.
Mo ní òní tẹ́sán àgbàmọ́lẹ̀ yìí mo sọ fún ẹ. Sálẹ̀ orin sílẹ̀. Split. Ẹ má yọ wọlé o. Ẹ má lọ. Ẹ má tẹ́sán àgbàmọ́lẹ̀ o. Sálẹ̀ o. Tòmùdé ò rí kó pọ̀ pa. Ó pọ̀ pa sẹ́. Kó má wọlé o. Bí ẹ̀ bá ti gba ẹ má wọlé o. Àwọn èèyàn lànà fún yín o. Ó yẹ mú wa ẹ̀ mú wa. Àtẹ́bá yìí wà gómìnà. Ẹ̀tọ́ bá ti fi kó má wọlé o. Ẹ má rọ wọlé. Ẹ má bá ti fi kó má wọlé. Kó má wọlé. Ẹ̀tọ́ bá ti fi kó má wọlé. Ẹ padà ti wọlé báyìí o. Ẹ máa súnmọ́ bí ẹjọ́ ẹ bẹ̀rẹ̀ o, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ o, ẹjọ́. Ẹ̀yin lágbó. Ọmọ bí yóò gbọ́ ọdún ẹ̀ fún wa lọ́wọ́ o. ọ̀rọ̀ tí ń rú mi nìní ní koríko odò tí